Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó àrò awíkọ́nkọ́ aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Mo kí gbogbo ọmọ Yorùbá pẹ́ tún kó àmójúbà, mo kí pẹ́ kó àmétìbà. Ẹ má jẹ́ ká ṣe àṣìṣe kan o, ẹ má rí Àkàndá ọ̀rọ̀ awíkọ́nkọ́ bí ẹni tó mọ̀ tán. Ẹ já gbà wípé kéékèèké tíntìntín tátàtá táwọn bàbá wa àwọn ìyá ńlá wa fi sí wa lẹ́nu náà làwa ń sọ o. Mo gbọ́ tán mo mọ̀ tán kò sí nínú ìtàn Yorùbá. Ìdí ni páwọn òpìtàn gan wọ́n ń bẹ láì tí wọ́n bẹ́ nìkan kan sọ̀rọ̀, wọ́n kẹra wọn lẹ̀ bí ìbọn. Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní àgbàlagbà tó dùbúlẹ̀ sórí ẹní ó rìnrìn àjò ọmọdé tó gun ilé alájà púpọ̀ lọ. Mo gbà bẹ́ẹ̀, mo mọ̀ bẹ́ẹ̀, mo sì mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ bá fẹ́ ráwọn àgbò òpìtàn tó bá fẹ́ ráwọn òpìtàn, àwọn bàbá wa tó dùbúlẹ̀ sórí ẹní tí wọ́n jókòó tí wọ́n wò rírí ayé ìníkẹ́ ẹ lọ bí. Bọ́mọdé bá ń gégi ń gbọ́ àwọn àgbà yìí náà mọ ibi tí yóò wò sí. Ṣùgbọ́n àwọn ìtàn tí ń tẹnu mi jáde ń bá jẹ́ èèyàn tó lọ́pọlọ yóò ti mọ̀ wípé ìtàn ìkọjá òye Àkàndá ọ̀rọ̀ awíkọ́nkọ́ ọkọjá ọgbọ́n orí ẹ̀. Yóò ti mọ̀ wípé Àkàndá fẹ́ èèyàn mímọ̀ sọ̀rọ̀, mo fẹ̀yìn tí ó gbà, Yorùbá sì ní bọ́mọdé bá fẹ̀yìn tó gbà sí lọ gbàgbà. Àwọn àgbà ni mo tó fẹ̀yìn tì bá gbà lò, àwọn ọmọdé ni mo lẹ́rùn lálára, wọ́n ní mo ṣe é bá ṣe, mo ní mo kéré, wọ́n ní àwọn mọ̀ pé kíkéré labẹ́rẹ́ kéré adìẹ ò gbọ́dọ̀ gbé mi. Wọ́n wá ní ata òjù lẹ́kẹ́ tí lọ tí fi sọkò ojú, wọ́n ní bíntín lè kúrọ́ ṣùgbọ́n apá yìí kan náà ka. Nílé tó túmọ̀ sí pé àwọn àgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí wọ́n ń bẹ lẹ́yìn mi gbangban. N ò dáwàde kẹ́ni mi kí n mọ jámọ́ ta ni mo jẹ́ kí n mọ̀. Wọ́n bá tá a mọ̀ yìí dandan ni ká sọ ọ́ torí òní kọ́ torí ọ̀la àwọn ọmọ wa ni. Àkàndá ò sọ nítorí ìjà, n ò sọ nítorí apọn, n ò sọ kí ọ̀tẹ̀ ó lè dé láàrin Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ tàbí kí ọ̀tẹ̀ ó lè dé láàrin Aláàfin àti Ọ̀ọ̀ni. Tèmi ni pé kẹ́rú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ̀fọ̀ ọmọ rẹ̀ níwọ̀fà, kíjòyè kan kó sì má ṣe bí ọba. Bá bá ti ṣàtúnṣe lọ̀rọ̀ bá tán la bá ń bẹ̀rẹ̀ àníyàn wa lọ. N tí mo gbìyànjú láti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ni pé Ilé-Ifẹ̀ là mú gbogbo ìran Yorùbá, àtìran Òtù o, àtìran Yorùbá o, àtìran ọmọlúàbí o, Ilé-Ifẹ̀ là mú gbogbo wa. Ilé-Ifẹ̀ nìyá adé wà, Ilé-Ifẹ̀ lọ sí adé jáde fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lọ tẹ̀lúdó tí gbogbo ìlú wá fẹ̀ nísìnyí tí gbogbo ìlú di ní ńlá. Ọ̀yọ́ tó dé lọ́sàn-án kan òru kan tí wọ́n ní àwọn làgbà kò wá sítàn tí wọ́n rí sọ láti fi kín àgbà wọn lẹ́yìn yàtọ̀ sí pé àwọn ní empire. Àwa ní empire wo? Empire táwọn Fúlàní ti fọ́nká, empire tó jẹ́ pé ẹrú lẹ fi ń kó jọ, àwọn ọmọ ìyá yín lẹ fi ń tà lẹ́rú, empire tí ó ṣàǹfààní fúnra Yorùbá. Ẹlẹ́ń dáàbò bo lẹ Yorùbá lọ́nà wo? Ìlú wo lẹ dáàbò bo gan? Ọjọ́ wo l'Ọ̀yọ́ ti wá dáàbò bo Ilé-Ifẹ̀? Ọjọ́ wo lẹ ti dáàbò bo Oǹdó? Ọjọ́ wo lẹ ti dáàbò bo Èkìtì? Ọjọ́ wo lẹ ti lọ dáàbò bo wọ́n Ìjẹ̀bú? Ọjọ́ wo lẹ ti dáàbò bo wọ́n l'Ékòó? Lẹ ti dáàbò bo wọ́n l'Abẹ́òkúta? Tí ì bá ṣe ogun àjà àdàbọ̀. Àkàndá ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ. Ọ̀gbẹ́ni gbórúgbọ̀n yàwèrè tí ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí wọ́n ní ń ṣọdẹ, àlùmọ̀rúfù tó rò wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àtàn ọgbẹ́ ntọ́mọdé gbèlé lè máa fi po ẹnu láì mọ̀ wípé gbangba la ṣe gbangba lọ́rọ̀ tàn. Bẹ́sẹ̀ ọba bá kú ìta gbangba lójúde gan là á sin sí. Agbọ́ ọ̀gbọ́tàn ìtàn ìjà ní dálẹ̀, Yorùbá lágbọ́ ọ̀gbọ́tàn èdè ìjà ní dálẹ̀, agbọ́ ọ̀gbọ́tàn ìtàn náà ní dájálẹ̀ yìí. Àlùmọ̀rúfù ló sọ gbólóhùn kan
nínú ọ̀rọ̀ tó sọ ń dùn ní tí mo wá sọ fún wípé ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ o pé ètò mi ni o ètò ọjọ́ mi ni o bẹ́ẹ̀ bá gbàgbé tẹ́ bá ń fọkàn bá mi lọ. gbólóhùn tó sọ ń jọ́ náà ni pé bóyá nítorí pé ẹnìkan kù lọ́yọ̀ọ́ ọlọ́jọ́ bá ń fẹ̀ mo wá ní bọ́mọdé ọ̀bá mẹ́wẹ́ tí màjèsí òmòwé ẹja jẹ́wọ́ ẹwọ́ ọ̀tún ká fòwì sọ́wọ́ òsì ká iye mọ jẹ̀pẹ́ pé ẹwẹ́ rí òwèrè a lè fi hàn ká má fi lè lọ a lè fi lè lọ́wọ́ ká má kọ bí ó ṣe lò ó. ìtàn rèé o ẹni tí òun gbìyànjú láti sọ ń pa rẹ̀ Ọ̀rànmíyàn ni Ọ̀rànmíyàn ni ó wá jọba ńlẹ̀ Ifẹ̀. báwo ni Ọ̀rànmíyàn ṣe jọba ńlẹ̀ Ifẹ̀? mo ṣètò kan mo ní Ọ̀rànmíyàn ọ̀gbádé kúrò nílẹ̀ Ifẹ̀. ìdí ni pé jagunjagun ni wọ́n máa ràn káàkiri lọ́pẹ̀tù sáwọ̀ wọ́n ràn lọ Benin ni torí pé Benin ló fi ohùn ránṣẹ́ sílẹ̀ Ifẹ̀. ọ̀rọ̀ dàrú o ọ̀rọ̀ níyanjú o ẹ bá wa fi èèyàn ránṣẹ́ kó wá bá wa tún àtòlú ṣe. Ọ̀rànmíyàn sì pẹ́ ń bẹ̀ ó bímọ bẹ̀ ọmọ tí wọ́n bí bẹ̀ ni wọ́n ló le bí àpáàrà. sọmọ tẹ́yà bá bí ẹ̀yà níjọ ọmọ àjànàkú kò ní yàrá kò ní yàrá rà wọ́n wí bẹ́ẹ̀ kò ní yàrá. lélẹ̀ tó túmọ̀ sí pé bọ́mọ ọjọ́ ṣòkòtò yọ̀ọ́jọ́ kíjìpá ọmọ tá a wí ìjọ Ọ̀rànmíyàn bàbá tó bí ó le bí àpáàrà. ní wàá sọ pé ọwọ́ ọmọ ká ọmọ eléyìí o ọwọ́ ọ̀ka ni wọ́n pè títí tó di ewéka létè ewéka ń wá padà jọba níbẹ̀ ní níbẹ̀ gangan kọ́ là ń lọ. dídé tọ́rànmíyàn dé láti Benin Ilé Ifẹ̀ lọ padà sí i. Ilé Ifẹ̀ náà wọ́n ti dífá fún un kókó nífẹ̀ kó rìn jìnnà sífẹ̀. bọ́mọdé bá tó lọ́kọ́ yìí lọ́kọ́ ni ìwọ náà wá kan ṣe l'Ọ̀rànmíyàn fi lọ dúró síbi tí Ọ̀yọ́ wà lónìí lọ tẹ̀bẹ̀dó. ṣé ẹ mọ̀ pé ṣé tá a fi rán ẹṣin ni kó sáré èyí tá a fi rájá ni kó gbó ní tá a fi rágbò ni kó kàn. iṣẹ́ ogun ló yí Ọ̀rànmíyàn. ó dé Ọ̀yọ́ wọ́n bá gbèsè ayé ẹ̀ lọ. lẹ́yìn Odùduwà ta ló jọba? Ọ̀sángangan ọba Mákínì. òun jẹ́ ọmọ bíbí Ọ̀rànfẹ̀. mo ti sọ̀tàn Ọ̀rànfẹ̀ yìí rí mo ti sọ̀tàn Ọ̀sángangan ọba Mákínì tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún 2018 nígbà tí mo sọ̀tàn ìlú Ìgbò ṣé ẹ gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé tọ́lọ́n bá fún wa lórí ọ̀fẹ́ àtúntò sọ́njọ́ kan ewu mo fi ṣe ń gbà náà nílẹ̀ ńkọ́ ni mo ń lọ. Ọ̀rànfẹ̀ ló yẹ kó jọba lẹ́yìn Odùduwà. ìdí ni pé Ọ̀rànfẹ̀ onílé iná ìṣọwọ́sàwáwù ló pẹ̀ láwọn Odùduwà gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn ṣe fi kalẹ̀ o. Ọ̀rànfẹ̀ tí wàá dàgbà lásìkò tí wọ́n sọ pé kó wá jọba torí pé àwọn èèyàn kan sọ̀rọ̀ pé ọmọ Odùduwà ti kú òlé tán abọ́ rẹ̀ lọ́wọ́ padà jọba ẹja sọ fún tọ̀hún pé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn alágbára ni wọ́n ń jẹ Ọọ̀ni kì í ẹrú kankan ò ní ráàyè láti jẹ Ọọ̀ni ipò Ọọ̀ni tóbi ju kò tẹ́rù lè jẹ lọ ìyẹn abọ́ rẹ̀ ni ìyẹn ẹrú ni ìwọ̀fà ni igbádogójì rò wájà àwọn abọ́ rẹ̀ àwọn alágbára ní ń jẹ Ọọ̀ni. ibi tí Ọọ̀ni tí ọmọ ọba ti ń jẹ Ọọ̀ni wọ́n bẹ̀rẹ̀ látòrí ọba Lùfọ̀n mi ò tí ì débẹ̀. Ọ̀rànfẹ̀ onílé náà wọ́n wá bá wípé kó wá jọba wọn lóun ti dàgbà òun ò lè jọba ó wá fa ọmọ ẹ̀ kalẹ̀ Ọ̀sángangan ọba Mákìn eléyìí ó gbọ́ Ọọ̀ni lẹ́yìn ìtọ́jú Ọọ̀ni lògún jẹ lẹ́yìn ẹ̀ ni wọ́n fi ọba Lùfọ̀n Ògbógbódirin fúnra lára ẹ̀ ni wọ́n fi jọba. ọba Lùfọ̀n Ògbógbódirin àwọn ẹlòmíín rò wípé ńgbà tó dàgbà tó dògbó ó wá di irin ó yí padà sí irin kò rí bẹ́ẹ̀. Ògbógbódirin ni pọ́ dàgbà darúgbó kò fẹ́ kú mọ́ inú wa ń bí àwọn ìsọ̀rọ̀ wa ń bí àwọn Ifẹ̀ pé arákùnrin ọba tó jẹ tó sì gbogbogbò tó ṣé yóò dirin ni yóò dirin sórí àpèrè ni kókó ọ̀kọ́jẹ́ kẹlòmí ọjẹ́ wọn rúkú rọba àwọn aláìmọ̀kan. ọba Lùfọ̀n kọ̀kọ̀ọ̀kọ̀ ikú ọ̀yá kò sálè gbẹ̀mí ààrẹ wọ́n bá Dìtẹ̀ mọ́ ọba Lùfọ̀n wọ́n bá lè kó lórí àpèrè ó sì kú lọ́jẹ̀tẹ́ wọ́n bá lọ tẹ Ẹ̀rìn Lébó nígbà tó tẹ̀rín Lébó
wọ́n fọba àkọ́kọ́ jẹ lẹ́yìn rẹ̀ ó kú pé wọ́n fi kejì jẹ lẹ́yìn rẹ̀ ó kú pé ọ̀dà o ẹ̀ta lẹ́kọ̀ọ́ lórí àlééfà yìí ẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ o níwárè bá ọba lùfọ̀n ní ẹ̀rín ilé wọ́n rẹ̀ bẹ́ẹ̀ ó ló ń bẹ̀bẹ̀ wọn òun ò sì bínú mọ́ ṣùgbọ́n òun ò lè padà wá sílé Ifẹ̀ láti wá jọba mọ́ o torí pé ibi tó ń wà yìí ọkàn ń balẹ̀ bẹ́ẹ̀ pọ̀ kí ló ń fẹ́ tí ò tó lọ́wọ́ ó lọ sífẹ̀ mọ́ ṣùgbọ́n níwọ̀nba àgbà tó jẹ́ pé nígbà tí wọ́n ní kọ́ Ọ̀rànfẹ́ nílé iná wá jọba ọmọ rẹ̀ ọ̀sán gangan ọba Makin ló fi lẹ̀ ọmọ tó náà wà ń fẹ́ ọba lùfọ́ Aláyémọrẹ ẹ̀rì mú Aláyémọrẹ kẹfì jọba Aláyémọrẹ lòun wá jọmọdé Ifẹ̀ má Aláyémọrẹ lóòótọ́ ó ní ọmọ ọba àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ jẹ Ọọ̀ni nífẹ̀ẹ́ jíjẹ tó jọba ní Ọ̀rànmíyàn gbọ́ lọ́yọ̀ọ́ o ó dàbí ẹni pé lásìkò náà ńlọrọ̀míyàn jọba lọ́yọ̀ọ́ àkọsílẹ̀ ìtàn kan jẹ́ kó yé wa wípé Ọ̀rànmíyàn jọba rárá ṣùgbọ́n àkọsílẹ̀ ìtàn kan jẹ́ kó yé wa wípé ó fi rẹ̀ jọba ó ti jọba ńgbà tó wá jọba tán tó gbọ́ pé ọba lùfọ́n Aláyémọrẹ jọba ló wá ní Aláyémọrẹ kékeré tó ń sì wà láyé ni ó jọba sórí àpèrè bàbá òun tó yẹ kó náà jẹ ìwà o kì í ṣe lójú ẹ̀mí o ò ní wà láyé kọ́ ọmọ k'Aláyémọrẹ jọba ní Ọ̀rànmíyàn bá gbéra ó wá mọ́ ọmọ rẹ̀ kékeré dàda tí wọ́n ń pè ní Àjàká Àjùwọ̀n ó pe àwọn Ọ̀yọ́ ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀ǹtẹ́ mọ̀ wárí fúre o ọba yín rèé mọ̀ ń lọlé ọ̀rọ̀ ni pé Ọ̀rànmíyàn tá à ń pariwo yìí Ọ̀rànmíyàn ò rí Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ilé o ó rí Ọ̀yọ́ gẹ́gẹ́ bí oko ó rí Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí ilé àpèrè Oòduà sì ń bẹ lórí ẹ̀mí ẹ̀ bóyá orí ọ̀fẹ́ Ọ̀yọ́ bóyá orí ọ̀fẹ́ Ọ̀yọ́ bóyá orí ọ̀fẹ́ Ọ̀yọ́ ó jọba lọ́yọ̀ọ́ kò jọba lọ́yọ̀ọ́ ó sáfọmọ ìkalẹ̀ ẹ̀bẹ̀ ó wá gbéra Ọ̀rànmíyàn tógun ló gbéra kúrò lọ́yọ̀ọ́ ìmúra bọ́ba lè rí orí ní Ọ̀rànmíyàn gbéra Ọ̀rànmíyàn lọ́ba àkọ́kọ́ tó wá dìtẹ̀ gbàjọba báwọn ológun ti ṣe Ọ̀rànmíyàn dúró sí Ìpẹ́tùmodù torí pé Ìpẹ́tùmodù kan tá ń pè ní Ìsàsá wà Ìsàsá ọ̀hún ní àkàlákọ̀tọ̀ tẹ Ìpẹ́tùmodù dó ló ti ń mú gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ sílé Ifẹ̀ ńgbà náà torí àwọn dánàdánà tí máa ń dáwọn èèyàn tí ń wọlé Ifẹ̀ tàbí tí ń jáde Ilé Ifẹ̀ tí ń dá wọn lọ́nà torí ẹ̀ làkàlákọ̀ ti dó síbẹ̀ ó ti wá ń dìlú torí àkàlákọ̀ kọ̀ọ̀kọ̀ lọ Ifẹ̀ mọ́ ibẹ̀ ló dúró sí níbẹ̀ l'Ọ̀rànmíyàn ti dúró ló ti ránṣẹ́ lọ sí ààfin Ọọ̀ni kí wọ́n lọ rèé bá Aláyémọrẹ òun Ọ̀rànmíyàn ti wà nípẹ̀tù o òun fún lọ́jọ́ kan kó fi kúrò lórí àlééfà bí tọ́wọ́ àwọn bí ọ̀bá kúrò gbòòrò gbé ní Aláyémọrẹ fi kúrò níbẹ̀ ó kúrò lórí àlééfà pé Ọ̀rànmíyàn kẹ̀ ta ló tó gbóná wojú ẹkùn ló ń fi kúrò ló fi lọ tẹbi tí wọ́n ń pè ní Ìdó Ọ̀ṣundó ẹ rí i pé Aláyémọrẹ tìlú Ọ̀ṣun ni wọ́n ń jẹ títí dòní nígbà tó kú ọmọ ẹ̀ Ọ̀rànmíyàn lọ́ba kan ṣoṣo tó fira rẹ̀ gboyè nífẹ̀ẹ́ dídé tó défẹ̀ẹ́ kò sẹ́ni tó tẹ́wọ́ gbà á kò sẹ́ni tó kí káàbọ̀ àtàgbà fẹ́ o àtẹ̀wé fẹ́ o àtọkùnrin fẹ́ àtọbìnrin fẹ́ kò sẹ́ni tó kí Ọ̀rànmíyàn káàbọ̀ wọn ò tẹ́wọ́ gbà á ìrọ̀ǹgbà wọn ni pé ẹni tá a fínúfíndọ̀ fi jọba ó ti lé lọ máa dá ṣe orò tó yẹ kí wọ́n ṣe fún Ọọ̀ni wọn ò ṣe fún un bẹ̀rẹ̀ tó yẹ kí wọ́n ṣe fún un kó fi dádé àrè wọn ò ṣe fún un Àkàndá mo fẹ́ lè sọ wípé ìtàn Ọ̀rànmíyàn kò yàtọ̀ sí ti Ṣàwòròdẹ bóyá òun ni wọ́n mú tán fi ṣe Ṣàwòròdẹ bóun sì fara jọra ni a máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan Àkàndá kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ sáré tọrọ ìṣẹ́jú méjì lọ́wọ́ yín tí n bá padà dé kí
kí wọ́n á nà yẹ́ níwọ̀nba n ò ní jẹ́ kó gùn jù n ò ní jẹ́ kó pọ̀ jù ṣókí tá a ṣe bẹ̀ oge náà ni n ó ṣe ẹ kú kalẹ̀. rẹ́kọ̀d àbí tíráàkì tuntun látọwọ́ ọ̀dọ́mọdé òǹkọrin tá a porúkọ rẹ̀ ní New World Ọláwálé òun náà lélẹ́yìn mi ò láǹfààní láti lo orin yìí torí pé ó ti wà ní Spotify ó wà ní Deezer ó wà ní Apple Music ó wà ní YouTube Music tó bá dẹ̀ ti wà láwọn ọbẹ̀ yẹn yóò ti ní copyright nínú ìdí nìyẹn tí mo fi Arẹwà ló pe táìtù ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ orin yìí ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awikonko gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá gbọ́ orin yìí ènìyàn ọmọ ìbẹ́ẹ̀ kan sára ṣiṣẹ́ ọpọlọ Arẹwà ó ti wà ní Spotify ó wà ní Deezer ó wà ní Apple Music ó wà ní YouTube Music ẹ̀rì mọ́ bá ń wò ó kẹ́ ẹ mọ́ fojú lóúnjẹ Arẹwà nu New World Ọláwálé God bless you my brother God bless you onítàwí dùn pọ̀ ẹ máa gbádùn rẹ̀ lágbára Ọlọ́run. ohun tí mo ṣe ni pé tí n bá lọ lé wòlíì lé wọn á gbowó lọ́mi ń lọ lórí ìkànnì tí ẹ wà lábẹ́òkúta tí mo lọ́ba ni wọ́n ra àwọn fẹ́ bá ń ṣe ra padà wọ́n bá ń gbélé wọ́n gbé mi jù bẹ́ẹ̀ ń dẹ̀ ra ẹran ńlá mo dẹ̀ fún lówó owó yẹn náà mo lọ yá ni ṣé wàá mọ tó yà mí lẹ́nu ìgbà mo á débẹ̀ mo wá rí i pé ọmọ ewúrẹ́ kékeré báyìí ni wọ́n rà náà lọ pa owó ìyẹran tì náà mo bá yarí pé àkọyọkẹ síbẹ̀ díbàlà wọ́n ní tá ń pè wá bí wọ́n ní agbára díbàlà ẹ̀fọ́ ká lọ wá bí lọ wá sọ́dọ̀ àwọn. ó lè sá ó lè yí alẹ́ rọ́ máa wọn. ẹ wá mọ tí mo rí àwọn tí òye wa máa dá sí nígbà míì tẹ ẹ bá ìmọ̀ràn tí mo lè finú tẹ ẹ bá bọ̀ ọwọ́ wòlé èké tẹ ẹ bá finú tó dáa bá a ṣe àdúrà yẹn gbà. bẹ́ẹ̀ni ó dàbí ọ̀rọ̀ pé kéèyàn sọ pé àmọ́ lọ sílé oníṣègùn kan ní ìsìn ẹran wa wọ́n fi ń jẹ ọkà ni wọ́n lè jẹ possibly wọ́n ti lo nǹkan fẹ́ lò lára ẹ̀ ṣe rí ẹni láti fi gbàgbọ́ gbà wípé ókè nǹkan ní kí n mú wá. mo ti mú wá ṣé wá rí ní àwọn ọjọ́ wọ̀nyí mo wá jókòó pé ṣé àdúrà ọjọ́ kan tán rán mi lọ ìlú wa kéde wòlíì yẹn rán mi lọ sí nígbà wàhálà ẹ pọ̀ tí mo lọ last ó ní lọ fẹ́ràn àbọ̀sí tọrẹ àsanso mímọ́lẹ̀ ni. ó wá ní obìnrin ni mo gbọ́dọ̀ fún tí n bá fẹ́ bọ́. ẹran àbọ̀sìn. àbọ̀sìn kí n fi tọrẹ olóbìnrin mo gbọ́dọ̀ fún tí n bá fẹ́ fún. òkè obìnrin wo lẹ́ẹ̀fún tí ó gbà lọ yìí. nígbà tí o sọ pé o ní ìdí ẹran. tẹ bá ti mú débẹ̀ ni ó ti fura. ẹran àbọ̀sìn ẹran kínkín tọmọ fi ń ṣègbéyàwó pé nígbà láyà àtijọ́ yẹn kò ní gbà yóò ọ́ lè kéré lórí kan kí gbé lè pé ẹ fẹ́ lọ àwọn ni. and then ẹni tó wá súnmọ́ mi mọ́ lọ fún ìgbà mọ́ afẹ́ ni ẹni wá ní àwa ló yẹ ká mú ẹran wá látòkò fún ẹ kì í ṣe pé ọ̀rọ̀ mú wá láti gbòòrò pé ṣùgbọ́n màá gbà lọ rẹ̀ ó ti yé wọn because ẹni tó lè yọ mí òun lóbìnrin so nbí ó dè mí mọ́ tásokùn mọ́ sí lọ́rùn nbí ó lè ẹran yẹn ìgbà tó kọ́ sọ fún mi mo lábọ̀ mi lẹ́sàn ni. ìgbẹ̀lẹ́sìn ti yín. ṣe ní mo lábọ̀ mi lẹ́sàn ni nígbà kí yẹn sún mi kàn jírí mo lọ bọ́ ọ̀ràn ṣẹlẹ̀ yẹn pé ẹ jọ mo ṣe tán oṣù yẹn nìyí padà dé báyìí mi ẹ wá mọ tí mo wá ń wò pẹ̀lú ìbùkún àti ìyá tó lọ ń ṣe fún mi láti gbà mo ti bẹ̀rẹ̀ nítorí ìdáàdúrà àwọn èèyàn torí pé àwọn èèyàn ìgbàgbé mi tára àwọn bá gbà wọ́n mọ̀ ń dá mi wọ́n mọ̀ ń ṣe mí lóore èmi òun náà dá májẹ̀mú ṣùgbọ́n wọ́n mọ̀ ń mọ̀ pé ẹni lọ́lọ́run ló fà wá bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ bá gbàdá fẹ́ lómi ẹni tó kọ́lé yìí mo sọ fún ìgbà yẹn ẹni yẹn bẹ́ẹ̀ ni ẹni yẹn bóyá lẹ́yìn oṣù kẹfà àbí keje ni àbí kẹta ni ló tó pè bó ti ṣẹlẹ̀ now bọ́dẹ̀ ló sì ṣẹlẹ̀ yẹn mo tún fura nílé ìbò pé kọ́mọ́ lọ jẹ́ àwọn tó ń lu jìbìtì kọ́mọ́ ẹ̀ pé kíni ń tàpù náà wà mú mi bí kí a mo tún pa àwọn èèyàn Amẹ́ríkà ẹ lọ bá ń wọ ẹni owó tí ń sẹ́yìn tí ń pọ̀ o ìgbà tán dẹ̀ lọ wò ọ́n rí i pé iṣẹ́ gidi ní í ṣe kí ló dẹ̀ ṣẹlẹ̀ mo gbàdúrà fún bí mo ti gbàdúrà fún báyìí mo ní kọ́ lọ jẹ́ ibi tí ò sí sí ìyá kan wà nílé ìbò ìyá yẹn kan pè ní pé kó wá bí ìyá yẹn ṣe pè ló bá ní àbáwo ni ṣó wà ìyá yẹn ṣàjọ sọ̀rọ̀ èbó èyíbó ni wọ́n ṣàjọ sọ̀rọ̀ street ti ń gbé ni ìyá yẹn ọlọ́mọ ìyá yẹn ló wá ṣe wíìlì àti ìyá yẹn ò ní pẹ́ kú mọ́ ìyá yẹn wá ṣe wíìlì mùsù olóńgbò ajá àtìlé ló wá ṣe fún àti tóní bí ìyá ṣe kọ pẹ́ tí ìyá kú gbogbo sì dénú torí
bí ṣe ń sẹ̀ǹdé òyìnbó gbogbo ló ti ń rówó lu èbò tó ń wó ìfipọ̀ tó báyìí ṣùgbọ́n n tó wà bẹ́ẹ̀ ni pé mo wá rí i pé gbogbo àwọn tí mo ti tọpasẹ̀ wọn lọ wòlíì yẹn wọ́n ń sọ jìbìtì wọ́n ń ṣe kà ẹni tó gún bá ara rẹ̀ balẹ̀ tó o bá wòlíì èkì pàdé tó o bá nígbàgbọ́ ẹni tí ń ṣe ti rí nù wòlíì èkì yẹn pé ó lè lélẹ̀ á dẹ̀ dán lóhùn so yé báyìí but the major problem tá a mọ́ ní ni pé ẹnìkan pè ní ẹjọ́ tó ń dádì ẹjọ́ àti gbàdúrà lọ mo mọ́ gbàdúrà ọjọ́ méje tí máa sọ́nà fáwọn èèyàn tá a ṣe tí ọlọ́ni á ṣe tá a fi tọrẹ tán mo máa ń gbàdúrà lọ ló bá ní dádì báwo ní ẹ pẹ̀lẹ́ àti gbàdúrà lọ ẹjọ́ sí mo lè rí kámẹ́rà mo náà wo kámẹ́rà oúnjẹ 80,000 àbí ọdún àbí 150 mo náà wo mo ní madam send account number sí mi mo ní wò mí dáadáa. kámẹ́rà sẹ́yìn máa lọ máa rìkọ́dù àwọn tó ń jẹun kí n bọ ara tí ọ̀jáde ẹlòmíì ọgbà nù kò ní gbà àfáwọn èèyàn ló ń jẹ́ o so and then ó wá ní sẹ́ndẹ̀ tí n bá wá sẹ́ndẹ̀ tó bá wá rí ní ìwà mo lè lọ bí wọ́n ti tí ò yá àwọn èèyàn rí. àwọn ọmọ tó wá jẹun ní ìsìn tó bá di lọ́la tán wá dèèyàn ńlá ńkọ́ tán wá rí wọn nú kámẹ́rà yẹn lẹ̀ fún wọn. now another thing ni pé ẹ lè lọ bí wọ́n ti ń ta ń jẹ láwọn wòlíì tó ń tara wọn jẹ àwọn èèyàn tàn wọn jẹ pé mọ́mí ẹ̀ máa wo ọlá mọ́mí ní ẹran tí ń pa lójúmọ́ wọn á kàn gbé wọn àwọn èèyàn kàn ẹ pẹ̀lẹ́ yóò dẹ̀ gbé kámẹ́rà yóò ti kámẹ́rà ẹran tó ń pa ó dẹ̀ ti gbowó ẹran rẹ nìyẹn nígbà àwọn èèyàn bá ń jẹ ń bẹ̀ yọ kámẹ́rà and then gbogbo àwọn nǹkan yẹn tó bá ti ṣoore o bọ̀ lóṣòtì ẹ̀yìn ìgbà yẹn nígbà tí wọ́n máa ń gbẹ́bọ́ ńgbà wà kéke. ọ̀sẹ̀ni tí mẹ́tò gbẹ̀bọ̀ wá. àmọ́ náà tó bá àti ẹ̀kan àyàn pé kínní ẹ̀ gba ẹ bàbá yẹn ni pé ọba ń gbé òun lè gbé ìjọba ń gbé ẹni tó bá gbé náà tó bá ti gbé rẹ̀ kò ní wẹ́yìn tí èdè lé kò gbọ́dọ̀ padà wò mọ́. kò sẹ́ni tó lè sọ pé òun mẹ́tò gbẹ̀bọ̀ yìí. kò sẹ́ni tó lè mọ̀ bẹ́ẹ̀ náà ni ìtọrẹ àánú ṣe pé a fẹ́ ṣe kábàárì tàbí káwọn èèyàn bá a mọ̀ ẹnìkan sọ pé ẹ̀yin aláṣehàn mo lé mi ò ṣàṣehàn o owó ìwọ̀nba tí mo ní ni mo fi ń ṣètọrẹ àánú fún ọmọ yẹn 140 ní school di 175 school di boarding school wọ́n dẹ̀ wọ́n ti káàkiri tàwọn afọ́jú náà àwọn náà pọ̀ wọn ni mo nígbà bá gbé oúnjẹ 1 million lọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan lóṣooṣù now sótún wọn jẹ́ kò ní tó pẹ̀lú nǹkan tó wà lẹ̀ nígbà bá dẹ̀ wàá gbé kámẹ́rà síbẹ̀ tí ẹ̀rá kan tí wọ́n bẹ̀ wọ́n dẹ̀ nísìnyí àti bá nǹkan ṣe tó wá odi yẹn ti máa ṣe sólà mo pè wọ́n mo ní ẹjọ́ máa ṣe sólà wọ́n dẹ̀ bá wọn ṣe mo ní ìdí tèmi fi ń gbé bẹ̀ nù o èmi ò ṣàṣeyàn o mo ní ìdí nù because agbára tèmi nìkan ò ká àwọn aláàánú káàkiri wọ́n ràn wọ́n lọ́wọ́. àwọn tó fẹ́ ṣàánú fẹ́ rí tán fẹ́ ṣàánú fún. wọ́n fẹ́ rí and then àkáǹtì wọn ní ó ṣe sí àti bẹ̀rẹ̀ ayé mi mo tún mọ̀ sí. láti jẹ́ kádùrá ò gbà kò possible láti máa gbé yẹn hàn. àrò tádùrá bá fẹ́ gbà yóò gbà ṣé rí gbogbo ẹni tí ń lépa ó kù dé ẹ̀ka débẹ̀ ni o and then tó tá a débẹ̀ ànímọ̀ ó lè jẹ́ pé ẹni tó bá pàdé lọ́la lọ́túnla lónìí ó lè sọ ní ó gbé ọ débẹ̀. ẹni tó bá ti ń dájọ́ fún ọ magician ni ọlọ́run gan tó dá wa sáyé kò ń ṣe magician bíbẹ̀ bá kọ́ ọ̀nà tá a rìn tá a fi jẹ́ èèyàn gangan làbá dorí kọ àbá ti sánná ní káàkiri. bẹ́ẹ̀ni. ok now baba fún àǹfààní àwọn èèyàn tó fẹ́ pè yín gẹ́gẹ́ bí ìrìn àjò ayé tèmi pé whatever I don't do things halfway n tí n bá ní jẹ mi ò kí n fi rún mu n tí n bá ní ṣe mi ò kí n ṣe ẹni tí n bá lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé ókè o orúkọ mi mórúkọ ẹni yìí kò sí problem mi ní ever bá wọn ṣe mo sọ kíní kan gba tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ti dénú ilé ìgbẹ́yìn ní sati tó bí ọdún mẹ́ta sí bẹ́ẹ̀ni láti ìgbà yẹn sì sìn ìgbọ́rúkọ yín sábòrú ìgbọ́rúkọ yín sì nǹkan kò sí orúkọ yín bí ìdọ̀tí ìyẹn fún mi ní confidence great confidence láti sọ pé ókè jẹ́ kí n lọ ṣàbẹ̀wò sẹ́ni ṣe understand now kò sí ẹ̀dá tó máa wà nílé ayé tí ò ní níṣòro gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dálé ayé ló níṣòro lọ́ka bíbélì lọ́ka Kùránì dáadáa wàá rí i pé gbogbo àwọn tán jẹ́ ni Ọlọ́run pápátá náà là sọ̀rọ̀ kọjá o ti wá gbọ́rọ̀ bàbá ìkọ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé sẹ́yìn sọ fún mi eléyìí tó sweet nínú ìbẹ̀rẹ̀ ìrìnàjò ayé wọn Yorùbá sọ wípé tí kòkó bá ń ṣe sùkọ̀ sẹ́ni tí ń gbọ́ poroporo odó ni máa ń jẹ́ àràdúgbò kalẹ̀ ìgbà tá a bá ń ṣe sú ọ̀la tá à ń pilẹ̀ ọ̀la rínrin láyé máa ń rìn ni ìgbà tẹ́ sọ pé ń jẹ gbèsè ẹ̀ ń ṣe léyìí ẹ̀ ń ṣe tọ̀hún àwọn èèyàn máa fi ń ṣe ẹ̀yẹ ni àwọn tí wọ́n máa pè é lóní gbèsè àwọn tí wọ́n máa pè é ní kọ̀rọ̀ àwọn tí wọ́n máa pè é ní gbàgbà nobody will know ṣùgbọ́n ní ìsìn when people hear about your name
wòlíì kan bẹ́ẹ̀ ń bàdàn wòlíì àìkọrẹ àwọ̀tán lọ́wà kíní kankan wọ́n máa sọ pé wòlíì ńlá ni bọ̀ wòlíì ńlá ò bẹ̀rẹ̀ ní ńlá wòlíì ńlá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wòlíì kékeré you understand gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìrìnàjò ayé ẹ̀dá anybody tó bá ti ń wá magic mọ́ yà lọ́dọ̀ wọn tó ń fẹ́ àbámọ̀ dá magic kan dájọ́ fún ọ pé ìgbà tí ọ̀nà òsì tọ́nà ọ̀là tí nǹkan ṣẹlẹ̀ ní tọ́nà àbáyọ̀ máa dé sí sọ̀rọ̀ ẹ̀ don't bother to call him bọ̀ onígbàgbọ́ nínú Ọlọ́run ó mọ̀ wípé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tó dáa ni Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó ṣerú ẹnìkan Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó sunkún ó fẹ́ kí gbogbo wọn rẹ́rìn ayọ̀ but ó wá lásìkò fún kálukú wa ìwọ ni kó o bá wòlíì àìkọrẹ sọ̀rọ̀ torí pé àwọn ọ̀jọ̀gbọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n á níṣẹ́ tí wọ́n ti parí náà máa gbé wá sọ́dọ̀ èèyàn wọ́n lè yàn ní gbaṣẹ́ ẹjọ́ ní gbaṣẹ́ ọ̀ràn iṣẹ́ tí wọ́n ti parí tọ́lọ́run ti parí because tọ́lọ́run bá ti parí iṣẹ́ yóò dàbí ẹni pé èèyàn máa ṣe effort kékeré lèèyàn máa put in gbogbo nǹkan yóò dẹ̀ dán mọ́rán àwọn èèyàn people be like olómọ kìíní yẹn ṣe adégbé olómọ ṣe so orí ọ̀fẹ́ Ọlọ́run lèèyàn máa ń jẹ mọ́ now tó o bá níṣòro èyíkéyìí tó o fi gbàgbọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀ pé wòlíì àìkọrẹ yóò bá lẹ́ni tá a mọ̀ délé ẹni tá a mọ̀ yẹ́ ẹ̀ tá a mọ̀ bá bẹ́ẹ̀ agarada mo mọ wòlíì Reuben àìkọrẹ dáadáa and I can beat my chest for him on him to anybody ní pé ókè o mo mọ ìrántí Ọlọ́run ilé dáadáa mo dẹ̀ mọ̀ wípé èèyàn kì í bọ́lọ̀ ń dò pọ̀ kó pàdánù so with that nọ́mbà táwọn èèyàn lè pè yín sí ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí mo máa ń sọ́nà lórí fóònù ara ń tó ẹ̀pù mi nìyẹn kò jẹ́ dandan pé ń wá sí Nàìjíríà tàbí kéèyàn ó rí yín lójú tàbí kẹ́ rí mi lójú korojú tẹ́ bá ti pè mí màá sọ́nà fún yín kí n bá ti sọ́nà fún yín ntọ́lọ́ ń bá wí àá ṣe dẹ̀ múra àdúrà ọjọ́ méje àdúrà yẹn lè mọ́jú ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lọ. ìwé wa lùkọ́ lò. so mú rẹ̀ because nígbà míì àwọn kan wà á bá wọn gbàdúrà á bá wọn ṣiṣẹ́ wọn wá ní dáàdì kò ní ìdí ká gbàdúrà lè àdúrà ní gbà o agbára kọ́ o so mo máa ń fi ara balẹ̀ gbàdúrà ọjọ́ méje fún ẹnì kọ̀ọ̀kan tí n bá ti jíṣẹ́ fún so ìyẹn ẹjọ́ mú rẹ̀ ẹnìkan ṣoṣo kan wà l'Amẹ́ríkà ọkùnrin ni àjọ mo ti mọ̀ á ní kí n mọ̀ wọ̀rí àdúrà á ní kí n mọ̀ wọ̀rí Ọlọ́run lè wà bless ẹ̀ Ọlọ́run kẹ́ gan but bó ṣe máa ń wù mí ni pé oníkábọ̀ ṣe nǹkan abọ́ ṣe èmi ò ya kámẹ́rà tí n bá ṣe mi ò ń sẹ́ǹdì tí n bá ṣe tí ìgbà tí wọ́n á lè gbàdúrà ọjọ́ méje báwo ló ṣe believe pé mo ṣe ẹ̀yìn ìgbà yẹn Ọlọ́run ti fún mi láṣẹ yẹn pé ọjọ́ méje ni ọmọ ìgbàdá fún orí kọ̀ọ̀kan ìgbà mọ àdúrà nígbà yẹn ọjọ́ mẹ́ta la máa ń lò lẹ́yìn ìgbà yẹn increase ọjọ́ méje àdúrà yẹn ṣe tó máa pẹ́ láàrin ìṣẹ́jú kan tó rẹ́lẹ̀ mi lè sọ pé ẹ ti yá sáré gbà tán náà nìyẹn kákan fàṣẹ sí ni kílẹ̀ kan dẹ̀ sí. irọ́ kì í dẹ̀ ṣe dandan àwẹ̀ because àwẹ̀ ti bá àwẹ̀ lẹ̀ fáwọn èèyàn báyìí. Of course. Láti nínú ọdún tó lọ bóyá mo gba àwẹ̀ lẹ́ẹ̀kan èmi fúnra mi bóyá ẹ̀kan ṣoṣo because mo gbà pé àánú ju àwẹ̀ lọ àwẹ̀ mi làánú kí n ṣàánú fáwọn tí yàn jẹ. àwọn Ọlọ́run dá wọn lóhùn látàrí títún lé Ọlọ́run ṣe láti so ọ̀pọ̀lọpọ̀ testimony. bẹ́ẹ̀ ni nọ́mbà tẹ́ lè pè mí sí rè 070 84 74 20 61 lórí WhatsApp nọ́mbà ni ẹ pè mí sórí WhatsApp yẹn máa rọrùn ju direct lọ tẹ́ bá pè direct náà pẹ̀lú nọ́mbà yẹn ń gbé ṣùgbọ́n WhatsApp yẹn máa get tí bá miss call yín màá lè bá yín sọ̀rọ̀ padà màá lè pè bá 070 84 74 20 61. 070 84 74 20 61. nọ́mbà tẹ́ lè pè ìránṣẹ́ Ọlọ́run alààyè ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì Prophet Reuben àìkọrẹ sínú lágbára Ọlọ́run tí bàbá ṣe é ṣe ilé ayé wọn ò ṣòro ṣe tèmi ṣe é ṣe ilé ayé mi ò ṣòro ṣe tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe é ṣe ilé ayé rẹ ò ní ṣòro ṣe. gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe mo ní ìtàn Ọ̀rànmíyàn ó fẹ́ dàbí ìtàn tí wọ́n fi ṣe Ṣaworoidẹ torí pé àìlédádé ààrẹ Ọ̀rànmíyàn àbí àìlésígbẹ́rẹ́ Ọ̀rànmíyàn kò jẹ́ kó lè dé adé ààrẹ gbogbo orò tí wọ́n ṣe fọ́ ni kò sílẹ̀ tí wọ́n ṣe fọ́ Ọ̀rànmíyàn ń bẹ̀ Ọ̀rànmíyàn kàn pé lára àwọn tí wọ́n jọ wọ̀lú kó gbádé lòun lórí ni ó sì ń jọba lọ
kò yàtọ̀ sí ìjọba ológun bígbà tó lógun dìtẹ̀ gbàjọba ṣe n pé tó lógun bá dìtẹ̀ gbàjọba kò sí ní tọ́kàn wọn bóyá ìtẹ́wọ́gbà wọn àbẹ́ ìtẹ́wọ́gbà wọn tí wọ́n ní pé wọ́n fẹ́ ṣèjọba wọ́n sì fẹ́ ṣèjọba náà ni nǹkan bá ti ṣe fún ni kó tẹ́yìn lọ́rùn bí ó bá tẹ́yìn lọ́rùn ẹ jáde kó nù ìlú ni. lélẹ̀ tó túmọ̀ sí wípé Ọ̀rànmíyàn ò fìdùnnú wà lórí ìtẹ́ kò rí ìjọba òun ṣe kọjú èpè kọjú àásán ni wọ́n fi ti Ọ̀rànmíyàn jáde àbẹ́ ẹgbọ́ pọ́ wàjà sórí ipò ni kọ́ wàjà sórí ipò ní tẹ́ gbọ́ ni pé ó lọ wọlé síbì kan àbí ní ti gbogbo àjọ gbọ́ nìyẹn pé Ọ̀rànmíyàn wọlé ni kì í ṣe pọ́ wàjà kí ló mú èèyàn kúrò lórí àpèrè ọba tó fi lọ wọlé sẹ́bẹ̀ èèyàn bá rí dùnú tínú èèyàn bá dùn yóò sọ pé wíwọlé nìkan àkọ́kọ́ nìyẹn gbogbo ọmọ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ gbé Ọ̀yọ́ lé Ilé Ifẹ̀ lórí orírun gbogbo Yorùbá lórí ṣe ìyẹn lè kú nípò ọlá ipò ọlà kó sọ pé òun tún padà rí ibì kan láti lọ jọba ó túmọ̀ sí pé Ọ̀rànmíyàn rí àpèrè Oòduà gẹ́gẹ́ bí àpèrè tó tóbi jùlọ gẹ́gẹ́ bí àpèrè tó lọ́lá jùlọ gẹ́gẹ́ bí àpèrè tó ní iyì àtàpọ́nlé jùlọ ló jẹ́ kí ọkàn Ọ̀rànmíyàn wà ńbẹ̀ ló jẹ́ kójú Ọ̀rànmíyàn wà ńbẹ̀ tó fi wò wípé n tẹ́ fẹ́ fi aláyé mọ́rí jọba ṣe ránṣẹ́ sí mi páàyè ti sílẹ̀ kí n wá jọba ìyóò jẹ́ nǹkan tó dùn Ọ̀rànmíyàn tó jẹ́ kó gbéra láti lọ bẹ̀ bọ́yá Ọ̀rànmíyàn wá wọlé lóòótọ́ ni ó wà nínú tàn bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko mi wá wò pé kọ́ mọ̀ jẹ́ pé bóyá ṣẹlẹ̀ kò sóni ó sóni kò sóni ó sóni kọ́ mọ̀ jẹ́ pé bákan náà ló ṣe ṣẹlẹ̀ pẹ̀lú Ọ̀rànmíyàn èyí ó wù àwí tẹ́lẹ̀dá làṣẹ lóòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ Ọ̀rànmíyàn wá jọba Ilé Ifẹ̀ ìrìn àjò Ọ̀rànmíyàn sí Ilé Ifẹ̀ òun náà ni mo ti sọ fún wa yìí ẹ ń bá ní nǹkan mìíràn tó yàtọ̀ sí wọn láǹfààní àti jáde lálàáfíà láti wá sọ n ò sọ fún ọ pé mi mọ mọ̀ tán n ò wí fún ọ pé mi mọ gbọ́n tán èmi kọ́ mọkọ̀ tán lẹ̀ àrọ́bá gan ni kì í ṣètàn mọ́ àrọ́bá tí wọ́n rọ sí alẹ́ tí wọ́n fi sí alẹ́ nu tí wọ́n ní a máa wí n náà lèyí tí mo sọ yìí o mo mọ̀ wípé ìran Yorùbá tí ń bọ̀ lẹ́yìn wa ọ̀la wọn ò ní ṣépè fún mi torí pé ìtàn tá a ti fi pamọ́ tẹ́lẹ̀ pé ká yé ọmọ bàjẹ́ kọ́ran ọmọ bàjẹ́ kéegun oníhòòhò ọmọ ìyàwó ìlú kọ́mọ jáde lọ́sàn-án gangan ìlànà náà la padà ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ́ ọmọdé lọ kọyán alẹ́ làgbà fi ń fìtàn balẹ̀ bóyá Ọ̀yọ́ ronúpìwàdà lọ́la kó tó bọ́ sórí kó tó pẹ́ jù àwọn ẹsẹ̀ tí mo mú yìí bí ó bá dé ọgbọ̀n pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ̀ wọn dẹ́mi mi sí kó dẹ́yìn náà sí èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ò ní dáwọ́ dúró ní tí wọ́n sọ ń bẹ ńlẹ̀ ni ìṣe pé wọ́n ẹ̀sẹ̀ máa wá káàkiri lágbára Ọlọ́run wọn ò sì ní báyàn kankan jà ìtàn náà la máa sọ mo ti wí tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ ìjà àtànìjà tó délẹ̀ yìí o ní tí wọ́n gbè sí Ọ̀yọ́ lọ́kàn kékeré Ọ̀yọ́ àgbà Ọ̀yọ́ lọ́kàn tán fi nígbàgbọ́ pé Aláàfin ju Ọ̀ọ̀ni lọ ẹ jẹ́ káwa náà gbìn ín lẹ̀ káwọn àrọ́mọdọ́mọ wa kí wọ́n lè mọ̀ wípé Ilé Ifẹ̀ lórí ìran wa Ilé Ifẹ̀ nìyá adé wà Ilé Ifẹ̀ gbogbo ọmọ Yorùbá ti jáde lọ láti lọ tẹ̀lúdó ọ̀pọ̀lọpọ̀ ìlú ni mo padà tírèsì padà sí Ilé Ifẹ̀ èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko mo sọ bẹ́ẹ̀ kì í ṣèlú mẹ́wàá kì í ṣogún ìlú tí mo lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn fọ́ba wọn nǹkan kan ní ó jẹ́ kí n lè gbé àwọn kìnìún ìjáde mo sì náwó lọ́pọ̀ sí ò ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ẹ̀ ọ̀mọ̀ tàn lú wọn mọ́ ntọ́ bá lè sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún láàrin wọn akẹni gbogbo àwọn nǹkan yẹn ló bomi tútù sí mi lọ́kàn ni mo fi jókòó jẹ́ ń sọ òótọ́ ọ̀rọ̀ kan fún ọ mo rìnrìn àjò kan lọ sílùú kan wọ́n ń pe bẹ̀ ní Gbogbo Èkìtì láti lè fìdí ìtàn wọn múlẹ̀ láti lè ká ogun wọn sílẹ̀ wọ́n lọ gbé ogun wọn máa ń yàtọ̀ ogun ní òun bẹ́ẹ̀ ogun ọlọ́mú òrù láti fìdí ìtàn múlẹ̀ ń bẹ̀ ọjọ́ mẹ́ta ni mo fi lọ bẹ̀ ọjọ́ mẹ́ta tí mo fi lọ bẹ̀ kéèpù tó wọ́n ni o ọjọ́ àkọ́kọ́ mo rí pé 40,000 naira ọjọ́ kejì mo ra 40,000 naira ọjọ́ kẹta mo ra 30,000 naira ká sọ pé àwọn ràlẹ̀ tó kù ń bẹ̀ mo ra 30,000 mọ́ láti lọ bẹ̀ ọjọ́ kẹta tá a lọ òjò lójú ọ̀nà
ìgbà tá ń bọ̀ táyà ọkọ̀ mi fọ́ ká tó délé táyà ọkọ̀ fọ́ ọba bọ́mbà mi jẹ́ àtúrè díẹ̀ táyà ọkọ̀ tó jò níbi tán ti sọ pé àwọn Fúlàní máa ń jìyàn gbé nírọ̀lẹ́ tí gbẹrú gbógbó la fi tún táyà ọkọ̀ ṣe ẹnìkan dúró sí títì àwa ń wò pé tán bá gba bí yọ káfẹsẹ̀ fẹ́ káwọn sá lọ àwọn mọ́tò kọ̀ọ̀kan ní máa ń kọjá lọ́nà Èkìtì àwọn tí wọ́n ń gbólóṣèlú gangan àwọn security ń gbólóṣèlú lọ gan wọ́n ń yìnbọn láyìn rìn ni mo wá wò pé kíní yóò tó láti máa fẹ̀mí ara èèyàn wéwu lé lórí àwọn ìtàn tá à ń wá káàkiri tó jẹ́ bomi tútù sí mi lọ́kàn nù tí ò jẹ́ kí n káàkiri mọ́ àwọn tí wọ́n mọ̀ tán ìlú kan tí mo lọ àtọba àti gbákejì ọba inú wọn kò kábíyèsí ọmọọ̀tàn àwọn èèyàn sọ wípé igbákejì ọba lọ́mọ̀tàn adébẹ̀ oní kábíyèsí ò bó ń sọ̀rọ̀ tí kábíyèsí bá sọ fóun lòun tó sọ̀tàn fún wa can you just imagine that pé kíntàn ni wọ́n mọ̀ panu la bá lọ́wọ́ wọ́n tó ń gbé one condition ẹ̀yin èèyàn mẹ́jẹ́ ká bá tiwa lọ bọ́rọ̀ ìsànlẹ̀ Yorùbá ṣe rí nu o Ọlọ́run ràn wá lọ́wọ́ o ìwọ̀nba tí ń bẹ àìjúbà fògùn sínú rọ̀rùn ìwọ̀nba tí ń bẹ lákàá ẹja sọ síta kí ni ọmọ kárọ̀ fúyẹ́ káwọn àrọ́mọdọ́mọ wọlé rí ndé bá lọ́la ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹja sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nìmẹ́nì àjò àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.